Ẹ káàbọ̀ sí series tí mo pè ní Àìtàlẹ̀ Abiyamọ Reloaded. Àkòrí tèmi ni ìkíni. Ẹ máa bá mi kálọ. Mo kí yín o. Ẹ kú kalẹ̀. Ẹ kú etí ìgbọ́. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí mi. Èmi ni o. Èmi náà ni. Èmi tí yín ní tòótọ́. Àìtàlẹ̀ Abiyamọ. Àìtàlẹ̀, àìtàlẹ̀ o. Abiyamọ. Àìtàlẹ̀, àìtàlẹ̀ o. Kú ọ̀rọ̀ ọmọ. Mo máa fẹ́ pe àkíyèsí àwọn òbí sí nǹkan kan mà ní. Ohun tó ṣe pàtàkì tó sì ṣe kókó ni pẹ̀lú. Mo fẹ́ béèrè ní gbogbo àwọn òbí. Ǹjẹ́ a tiẹ̀ máa ń kí àwọn ọmọ wa láràárọ̀? Ǹjẹ́ àwọn ọmọ wa tiẹ̀ máa ń kí wa? Tí wọ́n bá tún wá kí wa, ṣé èdè abínibí tiwantiwa la fi dá wọn lóhùn ní àbédè Gẹ̀ẹ́sì? Tí wọ́n bá ní good morning ma, good morning sir, ṣé good morning là ń sọ fún wọn ni? Àbí káàárọ̀ ọkọ mi? Ṣé a tiẹ̀ ń kí wọ́n lóríkì wọn? Ẹ má ṣì mí gbọ́ o. Kì í ṣe oríkì lóní rẹpẹtẹ o. Bí ọmọ bẹ́ẹ̀dì ẹkú àtàlàálọ̀, ọmọ sánsán gidi, ọmọ sánsán gidi, bíi ti bẹ́ẹ̀ yẹn kọ́. Èyí tí mò ń sọ ni orúkọ ìbílẹ̀ wọn bí Àlàní, Àkànní, Àdùnkẹ́, Àṣàbí, Àbẹ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ a tiẹ̀ máa ń béèrè lọ́wọ́ wọn pé ṣàlàáfíà náà jí, ṣe dáadáa náà jí, ṣé wọ́n sùn dáadáa? Ǹjẹ́ a tiẹ̀ máa ń ṣàdúrà fún wọn? Ṣé a máa ń súre fún wọn? Torí nílẹ̀ káàárọ̀ oòjíire, tọ́mọ bá jí, á dọ̀bálẹ̀ kí bàbá, á kúnlẹ̀, á kíyà. Ǹjẹ́ àwọn ọmọ wa, ǹjẹ́ wọ́n ń kúnlẹ̀ kí wa? Ǹjẹ́ wọ́n ń dọ̀bálẹ̀ kí wa? Fine! Ayé ti dayé ọ̀làjú. Pàápàá jùlọ àwa tá a wà ní diaspora, bí wọn ò tiẹ̀ lè kúnlẹ̀ tí wọn ò lè dọ̀bálẹ̀, ṣé wọ́n ń tẹ̀? À ń bọ̀sibọ̀sí, èmi ò rí nǹkan tó ní kó má kúnlẹ̀ kó má dọ̀bálẹ̀. Ju gbogbo ẹ̀ lọ, ọjọ́ wọn bá máa ṣègbéyàwó fáya fọ́kọ, ó di dandan kó kúnlẹ̀, ó di dandan kó dọ̀bálẹ̀. So, èmi ò rí anything bad in them láti kúnlẹ̀ tàbí dọ̀bálẹ̀. Torí pé kí ni? Àṣà àti ìṣe wa ni. Ẹ má di aṣọ lẹ́nu o. Torí ọmọ tó bá sọ lẹ́nu, ó sọ àpò ìyàkọ́ ni. Ẹ má tètè ká gbàgbé orísun wa o. Torí odòkodò tó bá gbàgbé orísun ẹ̀, ó máa gbẹ o. Ó ṣe pàtàkì láti máa kí àwọn ọmọ wa, kí wọ́n sì máa kí wa padà
ní èdè àbínibí wa torí pé èdè wa identity wa ni culture wa, that is our source. Nílẹ̀ Yorùbá ẹran ni wọ́n fi ń lé. Torí ẹ̀ nínú mi ṣe dùn nígbà tí Lágbájá kọrin pé yeyeye rẹ mọ́mì nígbà tó múyàwó délé kàkà kó kúnlẹ̀ kó fọ̀yàyà kí ìyá ọkọ ó ní mọ́mì mo fẹ́ ká ti bí ìṣáná kíyèsí oògùn. Something as simple and as trivial as ìkíni láàárọ̀ kùtùkùtù. Ó ṣe pàtàkì o. Ẹ jẹ́ ká fura o. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa bí wọ́n ti kíni lédè àbínibí takọtabo wọn. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà ló bá tọ́ o. Ṣé dáadáa ló jí o? Ṣé o sùn dáadáa o? Á yẹ o, á sọ ẹ o. Ìyẹn lásán ó níṣẹ́ tó ń ṣe. Tó kì í dùn kó pọ̀, ṣé ó báyìí náà lọ bí oge. Ohun tí mo ní kí n pàkíyèsí wa sí náà nìyẹn. Ǹjẹ́ ẹ̀ ń kí àwọn ọmọ yín láràárọ̀ pé ṣé dáadáa ló jí? Ǹjẹ́ àwọn ọmọ yín ń ta yín lóhùn pé a dúpẹ́ o daddy, mommy, màámi, bàámi, as the case may be? Ẹ jẹ́ ká máa kí àwọn ọmọ wa. Ká bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn nínú ìṣesí àti ìhùwàsí wa gẹ́gẹ́ bí ojúṣe wa sí wọn bí òbí. Kí lẹ̀yin rò ó? Báwo lẹ ṣe ń kí àwọn ọmọ yín? Ṣé ẹ tẹ̀ ń ká àwọn ọmọ yín? Is it in English? Is it in your local dialect? Ṣáwo náà ń kí yín padà? Ẹ jẹ́ ká máa kíra wa o. Torí pé kí ni ọmọ káàárọ̀ ó tù òjíire òun ní gbogbo wa. A kó ètò ó dìgbà kan náà.